إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه. فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلوات ربي وسلامه عليه. إن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. أما بعد، وقد فهم الله سبحانه وتعالى طريقات جفون نبي محمد صلى الله عليه وسلم. kí àtọ̀rọ̀ Ọlọ́run tí a tọrọ kó mọ́ lórí ànábì nìkan, kan bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó máa ń tọ́jú ànábì Muhammadu sallallahu alayhi wa sallam tí ó bẹ̀rẹ̀ al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú níbi tírà tí a ń ṣàlàyé fún wa, tírà tí a pè orúkọ rẹ̀ ní tírà at-tawhidu al-muyassar, àti bá àlàyé náà dójú ewé 41 tó ẹ́sì kébẹ̀ náà láti gbé àlàyé náà lónìí pẹ̀lú ògo Ọlọ́run bá subhanahu wa ta'ala. Ibi tí a fà ti ń sọ fún wa pé aqsamun nasi fima yuhibbu fi haqqihim fima yajibu fi haqqihim min al-wala'i wal-bara'. Ibi tí a fà ti ń sọ fún wa pé ìpín àwọn èèyàn níbi èyí tó jẹ́ dandan níbi ẹ̀tọ́ wọn, bí bá a ṣe bá wọn lò nípa ìnífẹ̀ẹ́ wọn nítorí t'Ọlọ́run bá subhanahu wa ta'ala àti ìkórìíra wọn nítorí t'Ọlọ́run bá subhanahu wa ta'ala. Afáàní an-nasu fil wala'i wal bara'. Àwọn èdè ènìyàn tí ẹ rí tá a mọ̀ nífẹ̀ẹ́ wọn nítorí t'Ọlọ́run bá subhanahu wa ta'ala, àtàwọn tá a mọ̀ kórìíra wọn nítorí t'Ọlọ́run bá subhanahu wa ta'ala ala thalathati aqsam. Afáàní àwọn ẹni wọ̀nyí ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí. Alákọ̀ọ́kọ́ ń bẹ, ó ní man yuhibbu mahabbatan khalisa. Wọ́n lẹ́nu tó yẹ sí pé a nífẹ̀ẹ́, tó yẹ sí pé ìfẹ́ tá a ní sí yóò jẹ́ ìfẹ́ tí ó mọ́ gòrò la mu'adata ma'aha, tó yẹ sí pé tí ò ní sí ìbánisọ̀tá rárá ń bẹ. Wọ́n ní pé àwọn ẹni tẹ́pá máa nífẹ̀ẹ́ tó pé a máa nífẹ̀ẹ́ wọn tààrà tá a sì ní bá wọn ṣọ̀tá rárá, àwọn náà ni al-mu'minun, òun náà ni àwọn tí wọ́n ní ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. Fáàní irú ẹni báyìí àwọn ni a nífẹ̀ẹ́ sí torí t'Ọlọ́run subhanahu wa ta'ala tá a sì nífẹ̀ẹ́ wọn tọkàntọkàn. Al-qismu sani, ìpín ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ilé, òun náà ni man yubghad, òun náà lẹ́ni tó yẹ pé a kórìíra wa yu'ada tá a sì mọ́ bá a ṣọ̀tá bughdan wa mu'adatan khalisatayn, tó yẹ sí pé a kórìíra wọn a sì mọ́ bá wọn ṣọ̀tá ní ìkórìíra àti ìbáṣọ̀tá tó yẹ sí pé méjèèjì ó mọ́ tẹ̀léra wọn. La muhabbata ma'ahuma wala muwalat, tó yẹ sí pé a sì mọ̀ ṣe kí nìyẹn ò tó yẹ pé kò sí ní sí ìfẹ́ pẹ̀lú bá a ṣe nífẹ̀ẹ́, bá a ṣe kórìíra wọn ẹ̀ tá a sì ní mọ̀ mú wọn ní ọ̀rẹ́ ayò. Wọ́n ní àwọn ẹni báyìí àwọn náà ni al-kuffar, àwọn tó bá ń ṣe kèfèrí s'Ọlọ́run subhanahu wa ta'ala. Gbogbo àwọn tó bá ń ṣe kèfèrí s'Ọlọ́run subhanahu wa ta'ala tán ẹ̀ṣẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala lọ́kàn, irú àwọn ẹni báyìí a mọ̀ ṣe kí nìyẹn ò, a mọ̀ bọ́pá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ wọn látàrí nǹkan tí wọ́n gùn lé. Gẹ́gẹ́ bá Ànábì Ibrahim alayhi salatu wassalam bóyá sọ fún àwọn ọjọ́ rẹ̀ pé ìbẹ́ ṣe ti gùn lẹ́bọ̀ yìí, olóhùn kí nìyẹn o, inni bara'u minkum, ó lè mi tẹ́ rí yìí o, inni bari'un minkum, ó lè mi tẹ́ rí yìí mi kí mo ti bọ́ wá kọ́sẹ̀ kúrò ní ara yín. So eléyìí àwọn tó wá ń ṣe kèfèrí àmọ́ bọ́sẹ̀ kúrò lára wọn. Ìpín ẹlẹ́ẹ̀kẹta, àwọn tó yẹ sí pé man yuhabbu min wajhin wa yubghadu min wajhin, àwọn tó yẹ sí pé a mọ̀ nífẹ̀ẹ́ wọn ní ojú kan a sì mọ̀ kórìíra wọn ní ojú kan. Wọ́n ní kí àwọn eléyìí àwọn náà ni usatul mu'minin, àwọn tó wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ nínú àwọn mùmínì, a mọ̀ nífẹ̀ẹ́ wọn torí pọ́n ní ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. Wọ́n ní pé yuhabbuna bima fihim min al-iman, a mọ̀ nífẹ̀ẹ́ wọn nítorí tó wà lára wọn nínú ìgbàgbọ́. Eléyìí yóò mọ̀ fàká mọ̀ nífẹ̀ẹ́ wọn. Wa yubghaduna lima fihim min al-ma'siyah allati hiya duna ash-shirki duna al-kufri wash-shirk. Òun náà ni pé a ti mọ̀ kíkíni a mọ̀ kórìíra wọn nítorí ẹ̀ṣẹ̀ tó yẹ sí pé wà lọ́dọ̀ wọn, tó yẹ sí pé ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ sí ẹbọ àti ìṣe kèfèrí s'Ọlọ́run subhanahu wa ta'ala. Eléyìí túmọ̀ sí pé ìnífẹ̀ẹ́ èèyàn rẹ̀ yóò mọ̀ jẹ́ torí t'Ọlọ́run subhanahu wa ta'ala. Ìkórìíra àyàn náà sì rẹ̀ a mọ̀ jẹ́ kó mọ̀ lórí pé
lórí pé ẹni yìí kọtọ́ Ọlọ́run subhanahu wa ta'ala ni. Ẹni tó bá jẹ́ mùmínì rèé, irú ẹni báyìí á gbìyànjú láti nífẹ̀ẹ́ rẹ̀ látàrí ìmánì tó wà lára rẹ̀, á sì kórìíra rẹ̀ látàrí ẹ̀ṣẹ̀ tó ń dá, tó yẹ sí pé eléyìí náà kò yọ Ọlọ́run subhanahu wa ta'ala nínú. Àfáwá tẹ̀síwájú nínú àlàyé, wọ́n fẹ́ ṣàlàyé al-Islam fún wa. Wọ́n ní al-Islam, wá rí Islam tarí tó yẹ sí pé òun náà ló bá máa ń sọ yán al-inqiyad, òun náà ni kéèyàn ṣe kéèyàn o kéèyàn la bọ́ra àyàn lọ́rùn pé èèyàn ó máa tẹ̀lé nǹkan, wal-istislamu kéèyàn sì juwọ́lẹ̀ pátápátá, wal-khudu' kéèyàn sì rọra nílẹ̀ látàrí pé òun ní ìtumọ̀ rẹ̀ nínú èdè Lárúbáwá. Tá bá ní al-Islam shar'an, kí la gbà ló pẹ̀lú Islam nínú òfin t'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala? Àfáà ní kí huwa al-istislamu lillahi bit-tawhid, òun náà ni ká juwọ́ ju sẹ́lẹ̀ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bit-tawhid, pẹ̀lú pé a máa ṣe lọ́kan póun lọ́ba tó yẹ sí pé ó jẹ́ àṣọ níbi àwọn ìjọsìn. Wal-inqiyadu lahu bit-ta'ah, a sì ṣe kí nìyẹn o, a sì la okùn bọ́ra wa lọ́rùn pé òun náà nìyẹn o, Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni a máa tẹ̀lé. Wal-bara'atu minash-shirki wa ahlihi, tá a sì mọ bọ́pá bọ́sẹ̀ kó lára ẹbọ àti àwọn tó bá ń ṣe ẹbọ. Àfọwọ́ nígbà Islam, ẹwà Islam tàríhì, a lè pè ní Islam al-aam wal-khas, Islam yìí tó yẹ kó jẹ́ gbogbogbò, àti èyí tó yẹ pé Islam yìí tó yẹ kó kí nìyẹn tó jẹ́ ti apá kan. Wọ́n nígbà Islam bil ma'na al-aam, tá a bá sọ wípé Islam bil ma'na al-aam pẹ̀lú pé kí la gbà ló pẹ̀lú rẹ̀ general, wọ́n ní pé huwa ta'abbudu lillah, òun náà ni ká máa jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bima shara'a, pẹ̀lú nǹkan tó ṣe lófin fún wa, mundu an arsala rusula ila qiyam as-sa'a, àmọ́ ká ṣe kí nìyẹn o, ká mọ jọ́sìn fún Ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú àwọn nǹkan tó ṣe kí nìyẹn o, tó ṣe lófin fún wa láti ìgbà tó ti ń rán àwọn òjíṣẹ́. Òjíṣẹ́ àkọ́kọ́ òun náà ni ànábì wa Nuh alayhi salatu wassalam, ó ti yẹ sí pé ànábì wa Adam òun ni àkọ́kọ́ ànábì Ọlọ́run Ọba. Gbogbo wọn sì rèé, gbogbo wọn pátápátá orí Islam ni wọ́n wà. Bó tẹ̀ yẹ sí pé tó wá di ọjọ́ ìpẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala, a fi ẹ̀rí kí gbogbo àwọn ànábì Ọlọ́run Ọba pátápátá Islam ni wọ́n ṣe. A máa mú ẹ̀rí rá fún wa nínú al-Qur'an al-Karim, pé ká lọ mọ ilé náà, ká lọ mọ̀ dájúdájú pé Islam yìí òun lẹ̀sìn gbogbo àwọn ànábì Ọlọ́run Ọba láti bí ó ti bẹ̀rẹ̀ níbi tó parí sí. So tó bá sọ pé al-Islam kan tó bá léwu pẹ̀lú ẹ̀ ní general, òun náà ni kí nìyẹn, òun náà ni ká mọ̀ ẹ̀sán Ọlọ́run pẹ̀lú nǹkan tó wà subhanahu wa ta'ala ṣe lófin láti àwọn tí ń òjíṣẹ́ alákọ̀ọ́kọ́ ila qiyamis sa'a, títí tí al-qiyamah Ọlọ́run subhanahu wa ta'ala yóò fi dé. Àfáwá nípa al-Islam bil ma'na al-khas, tá bá ní pé Islam tá gbà ló pẹ̀lú ẹ̀ kẹ́kẹ́ pẹ̀lú Islam pé tí ó jẹ́ ti apá kan tó yẹ sí pé kò ṣe gbogbo, wọ́n ní pé yakhtassu bima bu'itha bihi Muhammadu sallallahu alayhi wa sallam, yóò mọ̀ túmọ̀ sí pé Islam òun náà ni pé kí nìyẹn, tá bá gbà ló pẹ̀lú ti apá kan, òun náà ni pé kí nìyẹn, nǹkan tí wọ́n fi gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dìde, àmọ́ ń gbà ló pẹ̀lú pé òun náà ni Islam tó ká fẹ́ sọ ní àti apá kan. Eléyìí nínú àwọn àlàyé tó jọmọ́ ọ̀rọ̀ Islam ní eléyìí tó yẹ kó ṣe pàtàkì kí èèyàn gbọ́yé, tó yẹ sí pé nínú àwọn ìran àlàyé tó yẹ kí a gbọ́yé ni. Nínú abẹ́rẹ́ náà wá rí, àwọn sọ pé ìkànnì Islam tá wá rí báyìí bá ṣe mọ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀, àti gbogbo náà ṣe mọ̀ pé a máa ń sọ pé ó ní àwọn orígun. Àwọn orígun rẹ̀ yìí wá rí nsìn khamsa, 5 ni. Alákọ̀ọ́kọ́ ń bẹ shahadatu alla ilaha illallah, òun náà wa anna Muhammadan rasulullah, òun náà ni kéèyàn jẹ́rìí pé ẹnìkan kan ò tọ́ sí ìjọsìn, pé ẹnìkan kan ò ní mọ̀ ṣèjọsìn fẹ́ nìkan kan, ẹnìkan kan ò tọ́ sí lódodo àfi Ọlọ́run subhanahu wa ta'ala, wa anna Muhammadan rasulullah, àti pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run Ọba ni. Eléyìí ni orígun àkọ́kọ́ nínú àwọn orígun Islam. Orígun ẹlẹ́ẹ̀kejì iqamus salah, kí a mọ̀ ṣe kí nìyẹn, kí a mọ̀ gbé ìrun dúró, kí a mọ̀ ṣe kí nìyẹn, kí a mọ̀ kí ìrun. Ẹlẹ́ẹ̀kẹta ita'uz zakah, òun náà ni kí a mọ̀ yọ zaka, tó yẹ gbogbo náà mọ̀ pé zakari inú àwọn orígun Islam tó yẹ pé ọ̀ranyàn sì ni. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni sọ́ọ̀mù Ramadan, òun náà ni kéèyàn gbààwẹ̀ Ramadan nínú oṣù Ramadan tí ó bá ti bá ní láyé tí wọ́n sì ní àlàáfíà. Ẹlẹ́ẹ̀karùn hajjul bayti liman istata'a ilayhi sabila, òun náà ni ká ṣe hajj ilé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fún ẹnikẹ́ni tó bá ní agbára láti lọ. Àfọwọ́ náà tẹ̀síwájú, wọ́n yà tanqasimu ila qismayn, wá rí
àwọn orígun yìí ó pín sí méjì. àìkánú la yaqumul bina'u illa biha, àwọn orígun tó yẹ sí pé la yaqumul bina'u tó yẹ sí pé ibì kankan ò lè ríbi dúró sí, ibì kankan ò lè ríbi dúró sí illa biha, tó yẹ sí pé òun ni àmọ́ nǹkan lé lórí, tó yẹ sí pé òun náà nìpínlẹ̀, gbogbo ẹ̀ náà ìpínlẹ̀ ni, ṣùgbọ́n àwọn ilé ìtura rẹ̀ òun gangan náà níbi àsáàsù, ibi tí wọ́n fẹ́ kọ́lé ńsìn, èèyàn á kọ́kọ́ yọ foundation, òun ni foundation. wọ́n ní kí nìyẹn, òun náà méjì náà wà ní, alákọ̀ọ́kọ́ mẹ́ òun náà ni ash-shahadatan, òun náà ni shahadatan, kí ni shahadatan náà ni, òun náà ni shahadatu an la ilaha illallah, ká jẹ́ ìpọ́lọ́wọ́ subhanahu wa ta'ala nìkan lódodo, àti pàdé Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni. ẹlẹ́ẹ̀kejì òun náà ni qamu salah, òun náà ni kí ká gbé wọn dúró. àwọn méjì nínú àwọn àkáǹtì tó yẹ sí pé àsáàsù ní ìpínlẹ̀ ni, òun náà la fẹ́ mọ nǹkan lé lórí. àfọwọ́ tẹ̀síwájú, wọ́n nípa ìkánú la yatimul bina'u illa bihima wàtúsàmọ̀ ìkánú tamam. wọ́n nípa àwọn ìkánú tó yẹ sí pé àwọn orígun tó yẹ sí pé ìmọ̀ nǹkan ò ní pé àfikún ẹ sí pé á mú òun náà mọ́lú, ìmọ̀ nǹkan ò ní pé àfikún á mú òun náà mọ́lú. wàhíyà sàlàsà, wọ́n á ní mẹ́ta lòun tiẹ̀. ìta uzaka, òun náà ní ká yọ zaka. sọ́ọ̀mù Ramadan, òun náà ní ká gbààwẹ̀ Ramadan. wa hajjul bayt, ká sì ṣe hajj lọ́lọ́wọ́ subhanahu wa ta'ala. kí wàá ní ẹ̀rí omi kan táwọn fún wa látàárọ̀ yìí pé a ní Islam ní orígun márùn-ún. ẹ̀rí rẹ̀ náà òun náà ní hadithi tí Imam Bukhari àti Imam Muslim rahimahumallahu jami'a, wọ́n kọ́ wa ní kẹ́ àwọn méjèèjì àti gbàrà fáwa náà ní àpapọ̀. àwọn náà ni ọlọ́tọ́gbà, òun náà ni hadith tó bá kékeré ní qalu sallallahu alaihi wasallam, wọ́n ní sọ̀rọ̀ sọ pé bunya al-islamu ala khams, pé islam tẹ́rí wọ́n mọ́ lórí nǹkan márùn-ún ni. alákọ̀ọ́kọ́ shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah, òun náà ni pé ká jẹ́rìí pé subhanahu wa ta'ala nìkan ló tọ́ sí jẹ́ dodo, wa anna muhammadan rasulullah, àti pé Ànábì tààrí òjíṣẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala ni. wa iqamu salah, ká sì gbé ìrun dúró. wa ita uzaka, ká sì yọ zaka. wa hajjul bayt, ká sì ṣe hajj ilé Ọlọ́run subhanahu wa ta'ala. wa sawmu Ramadan, ká sì gbààwẹ̀ Ramadan. hadithi Imam Bukhari àti Imam Muslim ni wọ́n gbà wá. eléyìí ni àwọn àlàyé tó rọ̀ mọ́ kí èèyàn nífẹ̀ẹ́ orí tọ́lọ́run àti kí èèyàn ti kó èèyàn nítorí tọ́lọ́run ọba, àti àwọn àlàyé tó rọ̀ mọ́ Islam àti àwọn orígun tó ní. Allah subhanahu wa ta'ala, ìmì àtẹ̀yìn kọ́nà kó ṣe ìmánì wa ní ìmánì tí a bá ti ànábì rẹ̀ mú, táyì sí wàhálà kan tó wà jẹ́rẹ̀ aljanna onídẹ̀ra. subhanakallahumma wa hamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.